níṣe ni ariwo ńlá ló máa tún sọ gidigidi lórílẹ̀‐èdè nàìjíríà táwọn èèyàn tó sì tún kọ ìmọ̀ tí wọ́n ń pe ha tó ń sá pariwo pé ha èwo ló tún délẹ̀ yìí nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá sójà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ọ̀gágun Abdulsalam Ude tí àwọn afẹ̀míṣòfò tẹ́yìn bá pa bàbá náà ní ilé ẹ̀ ní ìlú Àbújá tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti di ariwo ńlá ó sì dá wuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára di àsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti mẹ́hẹ̀ kọjá sísọ lásìkò èsì rèé kó lórí kó dorí ẹ̀ mú ni. Kódà ó lójú ọmọ Nàìjíríà tí ó lè sùn tí ó dojú ẹ̀ méjèèjì lásìkò yìí nítorí pé lórí ètò ààbò aró orókun aró rẹ̀ bí ẹni ọ̀rọ̀ dà mọ́ ṣe ní nǹkan bíi ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tàbí ká ní bíi 20 ọdún sẹ́yìn inú jẹ́ pé ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram tí wọ́n gbìyànjú láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹlẹ́sìn Islam nìkan ṣoṣo àwọn ló ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ibi tí wọ́n sì ti ń ṣiṣẹ́ wọn ju apá òkè ọya ni pàápàá àwọn ìpínlẹ̀ mẹ́ta tó ti gbilẹ̀ sí jù ìyẹn ìpínlẹ̀ Borno tó jẹ́ olúùlú ibi tí wọ́n wà gangan ìpínlẹ̀ Yobe àti ìpínlẹ̀ Adamawa bẹ́ẹ̀ ni wọ́n tún jáde lọ ṣiṣẹ́ ibi ní ẹ̀kọ̀ọ̀kan ní ìlú Àbújá ṣùgbọ́n tí wọn kì í fi bẹ́ẹ̀ dé ilẹ̀ Yorùbá ṣáà láti bí ọdún 12 mẹ́wàá sẹ́yìn báyìí ní àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba ń pè ní bandit làwọn ti dìde o tó jẹ́ pé àwọn ò tiẹ̀ jà fọ́rọ̀ ẹ̀sìn Islam àbẹ́sìn kankan kí wọn nìkan ti jíyàn gbé kan fi pa owó kan sì pa èèyàn ní ìpakúpa gbogbo eléyìí ló jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó mẹ́hẹ̀ kó sì gbóná kọjá sísọ kó jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ ti di kólórí kó di orí ẹ̀ mú kọ́lọ́mù sì dé ọmú ìyá ẹ̀ gbé ṣáwọ̀ kan lára àwọn ọ̀gá sójà ìyún ọ̀gágun Abdulsalam Ude tí ipò ẹ̀ tó ti dé ipò kọ́nẹ̀ wọ́n mà ti pa nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí inú ilé ẹ̀ ni wọ́n sì pa á sí nígbà tí wọ́n fẹ́ jí gbé bó tiẹ̀ jẹ́ pé àmọ́ bóyá àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba ń pè ní báńdíìtì tàbí àwọn akẹgbẹ́ kan tí inú ẹ̀ bí ni wọ́n ṣiṣẹ́ yìí ṣùgbọ́n níṣe ni àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n ya wọ ilé ọ̀gágun Abdulsalam Ude ọmọ bíbí ìpínlẹ̀ Enugu tí wọ́n fẹ́ jí gbé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀gá sójà tó jẹ́ ó fakọyọ dojú ìjà kọ wọ́n ó yarí kò jẹ́ kan rí gbé ìbínú ilé yìí ni wọ́n sì fi yìnbọn lù ú tán yìnbọn pa kátó tó yìnbọn lu ìyàwó ẹ̀ àti àwọn bíi méjì ní ilé ẹ̀ ní ìlú Àbújá ohun tó sì tún wá bà ọ̀pọ̀ èèyàn jẹ́ tó bà ọ̀pọ̀ èèyàn nínú jẹ́ nínú ikú ọ̀gágun Abdulsalam Ude ni wípé ọdún tó ń bọ̀ ni wọ́n fẹ́ gba ìgbéga sí ipò brigadier general tó jẹ́ ipò ńlá láàrin àwọn sójà kó tó wá di pé wọ́n fi ẹ̀mí ẹ̀ ṣòfò tó sì jẹ́ pé ní ìgbà ayé ẹ̀ kó tó kú ọ̀kan lára àwọn ọ̀gá ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn sójà ó ní ọ̀gágun Abdulsalam Ude.